wọ́n ní Destiny Boy kú kọ́lọ̀ ń foríjì kó dẹlẹ̀ fún. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ń bẹ̀ ni pé ọmọ yẹn kú tá ìkú àwọn fámìlì rẹ̀ gan wọ́n lè má ì tí gbọ́. Káti wá sọ pé àwọn fámìlì rẹ̀ ti gbọ́. Àwọn fámìlì rẹ̀ sì wò pé ṣé lóòótọ́ ni àbí irọ́. Ṣé àwọn ti sọ ọmọ nùnú. Àwọn kan wá bọ́ sórí afẹ́fẹ́. Wọ́n ní pẹ́pẹ́sẹ́ o, ilé babaláwo ló kú sí o, igbá ṣe gbá o, ohun ọwọ́ mi ò tó, wọ́n fi gọ̀gọ̀ fà á, òun lójú ó kú. Ẹ já bára wa sọ tí ó jẹ́ òdodo ọ̀rọ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ni péyàn kú lé babaláwo? Torí kò yé mi. Bí Mùsùlùmí ṣe jẹ́ ẹ̀sìn, tí Kìrìsìtẹ́nì náà jẹ́ ẹ̀sìn, òun náà ni ẹ̀sìn àbáláyé náà jẹ́ ẹ̀sìn. Béèyàn ṣe ń kú sí ṣọ́ọ̀ṣì, téèyàn ń kú sí mọ́ṣáláṣí tó ní ó ń ṣe kinní kan ní o ló kú o, bẹ́ẹ̀ náà lèèyàn ṣe lè kú sí ilé babaláwo nítorí wípé ẹ̀sìn òun ni ìṣẹ̀ṣe náà. Ilé babaláwo tẹ́ ń dárúkọ pé èèyàn kú sí òun, èèyàn kú sí òun, sẹ́mọ̀ pọ̀ babaláwo náà níbi tó ti ń jọ́sìn ni. Ẹ mọ̀ àbí? Torí gbogbo àwọn kan wá ń sọ náà láì bí ìgbà tó jẹ́ wípé ibi tó kú sí wọn o ó ti ṣe kinní kan ẹ wá bẹ̀rẹ̀ sí ní dá lẹ́jọ́. Bíbélì sì sọ ó ní ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ kó má bàa dá wa lẹ́jọ́. Ẹ já mọ tá à ń ṣe. Torí pé ó ti kú sílé babaláwo ń sìn ṣé ìyẹn ti túmọ̀ sí wípé kẹ́ ẹ mọ́ dájọ́ fún níbo ni àánú wà náà? Àtẹ̀wà kí ń ṣàánú ara wa mọ́. Kò sí àánú mọ́. Àti ẹ̀kọ́kọ́ sì dárò fún àwọn tó ní ọmọ pé ọmọ 20 ọdún ó lé 2 ó kú. Ohun tá a rí sọ ní pé ibi ó kú sí. Ṣé àwọn èèyàn kú sójú títì? Ṣé ààrẹ ni tó jẹ́ pé òtẹ́ẹ̀lì ló kú sí tó ń bóbìnrin lò lọ tó tàkìtì tó sì kú? Ṣé a kì í gbọ́ lóríṣiríṣi? Ẹ wá ní ilé babaláwo ló kú sí kìnìkan. Ṣé yẹn ló yẹ ká máa rán mẹ́nu ń sìn àbí kí ló pa? Kí ni tó pa ọmọ kékeré òun? Gbogbo wo wá ṣàánú kò ṣàánú mọ́. Ẹ sì jẹ́ á ní ìbẹ̀rù Ọlọ́run. Ìyẹn lọ bá òun ẹlẹ́ẹ̀kejì ẹ̀jọ̀ àwọn wo ló jẹ́ wípé wọ́n ní àyà tí wọ́n dájú débi pé bókú bá ti kú báyìí bí wọ́n ṣe ya fọ́tò tí wọ́n ṣe fídíò òkú lifeless body rẹ̀ tí wọ́n wà post ẹ̀ kí ló ń dùn ọ́ nínú náà? Kí ló fẹ́ fi géènì? Kí ló fẹ́ púfù? Pé o wà mẹ́gbẹ́ òkú tẹ́wà mọ́ ya fọ́tò rẹ̀ tẹ́mọ̀ ṣe fídíò ẹni tó ti kú lifeless body tẹ́dẹ̀ mọ̀ pé kò ní agbára kankan láti jà fún rẹ̀ mọ́ lákòókò náà. Ní ohun tó jẹ́ wípé ní ayé àtijọ́ bí èèyàn bá kú báyìí ẹni tí ó wẹ òkú àti ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí òkú ẹyọ kan ni ó wà níbẹ̀ ibi tó bá ti fẹ́ ṣètọ́jú òkú nítorí nǹkan tí mọ̀lẹ́bí sì ṣe mọ́ wà níbẹ̀ ni pé kọ́ mọ̀ sọ wípé bóyá pàǹtí ara òkú dín àbí wọ́n lo omi òkú àbí nǹkan kan báwọn. Bó bá wá jẹ́ pé fámìlì ni wọ́n sọ pé àwọn fẹ́ wẹ òkú náà bó bá jẹ́ pé òkú yẹn àgbàlagbà ni tó jẹ́ bóyá obìnrin ni àkọ́bí ọmọ rẹ̀ obìnrin ni ó wẹ̀ fún. Bó bá jọ́kùnrin ni ọmọ rẹ̀ ọkùnrin ni ó wẹ̀ fún. Bó bá wá jẹ́ pé òkú náà ní bóyá ó sì lọ́kọ ọkọ rẹ̀ tó bá yẹ pé ọkọ rẹ̀ lè sọ pé òun ó wẹ̀ fún ìyàwó òun. Tí wọ́n máa ń ṣe tó pé wọ́n palẹ̀kùn dé wọ́n di òkú tán. Kódà àwọn tí Kìrìsìtẹ́nì kan tí wọ́n sọ pé ẹ lọ wò fún ìgbà ìkẹyìn kò ní sẹ́ni ìbọ̀sẹ̀ ní fóònù wà. Kódà nígbà tí fóònù sọ kò sẹ́ni tí ó lórí ọ̀fẹ́ láti sọ pé bóyá òun fẹ́ ya òkú ṣùgbọ́n láyé ìsìn ẹ wà mú òkú bó bá ti kú ẹ mọ̀ fi ṣe TikTok ẹ mọ̀ fi ṣe Snap ẹ mọ̀ fi ṣe Facebook ẹ mọ̀ fi ṣe Instagram ṣé torí followers ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ sì rántí àtúbọ̀tán ẹ sì rántí péjọ kan bọ̀ tẹ́yìn náà wà nípò náà òkú ń sunkún òkun akásọlérí ń sunkún ara wọn tẹ́yìn náà wà nípò náà ṣé o fẹ́ nígbà tí wọn náà bá dépò náà kọ́ mọ fi ọ ṣe Snap ẹ jẹ́ mọ tá à ń ṣe ẹ jẹ́ ká mọ tá à ń ṣe bẹ́ẹ̀ náà ni bí ásídẹ̀ǹtì bá ṣẹlẹ̀ ásídẹ̀ǹtì míì wà kò yẹ kó mẹ́mí lọ ṣùgbọ́n ìwà ọ̀dájú tó wà nínú wa pé ẹni tí tá a bá ti ga fẹ́ fi géènì followers òun ló ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá
ẹlòmíì bá accident ó bá ṣẹlẹ̀ báyìí pé wọ́n tètè gbé lọ sílé ìwòsàn tó tètè ṣe ìtọ́jú tó péye fún un ni kò ní dòkú ṣùgbọ́n nígbà tó yẹ káwọn èèyàn gbé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò ni wọ́n àmọ́ ṣe fẹ́ sófà sí wà ń bíbí yìí o nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀ ní nọ́mbà kìíní kan ẹ wọ àwọn èèyàn ní ìgbà tó yẹ kí wọ́n fi gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Níbo ni àánú wà? Níbo ni ìfẹ́ wà? Níbo ni ìjẹ́ ènìyàn? Ẹ jẹ́ ká mọ nǹkan tí à ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fẹ́ sọ nínú fídíò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí mo wà ní orí TikTok látàárọ̀ mo wá ń wò látòórọ̀ mo ń wò pé kí làwọn èèyàn sọ, àwọn kan ní ó sáré kọjá kádàrá rẹ̀ ni ó ṣe gbósàwò. Ẹ ti ní ìgbàgbọ́ pé gbogbo ẹni tó bá ti ń lọ ilé babaláwo àbẹ́ tó bá ti ń ṣe ìṣẹ̀ṣe gbogbo ló máa ń sáré kọjá kádàrá wọn. Ṣe máa sọ bẹ́ẹ̀ fáwọn tó bá ń lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n tó bá ń lọ ṣọ́ọ̀ṣì àbẹ́ ní bá ń lọ mọ́ṣáláṣí ní aládùúrà ni. Ṣùgbọ́n bá bá ti rí ẹni bóyá ń lọ ìjọsìn àwọn oníṣẹ̀ṣe ní ológun ni ó fẹ́ sáré kọjá kádàrá ẹ̀. Àwọ̀ mọ̀ pé wọ́n àwọn èèyàn báwọn lólógun àwọn èèyàn aládùúrà ṣẹlẹ̀ pè ní wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń rí tó máa ń lọ sí ṣọ́ọ̀ṣì tó máa ń lọ sí kígbá tó máa ń lọ sáwò kọ̀rọ̀ wọn ò ṣeé rí. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Ṣé wá rí tá bá tí wá ń sọ̀rọ̀ wípé ká sọ̀rọ̀ nípa wípé èèyàn ń sáré kọjá kádàrá àbí nǹkan kan àbíyàn ń wówó òjijì wọ́n ń wọ́la òjijì ẹ̀yin fáǹsì gan ẹ̀gbọ́n ti àwọn tó bá jẹ́ sẹ́líbírìtì ẹ̀ mọ́ ń tì wọ́n lọ́pọ̀ gbà bóyá ní fíìmù ni o bóyá olórin ni o bóyá eléwì ni bóyá nìkan tó yẹ pé Ọlọ́run sáà ti gbà fún ẹ kọ̀ wá sádèdè ẹ̀rí mọ́ ẹ mọ̀ rí tó mọ̀ sọ àrí lágbẹ́já mọ́ ó ti dológun àná ó tẹ̀ mọ́ ń já sí wa lẹ́nu ó ti dológun àná tẹ́ ẹ̀ mọ̀ bóyá ń tàn bóyá ó ní bísínẹ́sì kan tó ń ṣe tó tún wáyé pé bọ́wọ̀ bá bójútó bísínẹ́sì dáadáa ó lè forí sọ pé lóṣèlú wo ẹ jẹ́ ń fi iṣẹ́ sẹ̀lẹ́bù yìí díẹ̀ lẹ̀ ẹ jẹ́ ń bójútó iṣẹ́ tí mo ṣe gbogbo asàlà gbọ́ ọ̀rọ̀ tí mọ́mì wa kí lorúkọ Sọlá bá wà létọ́ sọ wọ́n láwọn fi índọ́sírì ilẹ̀ fúngbà díẹ̀ àwọn lọ bójútó àwọn ọmọ àwọn ṣùgbọ́n ní ìsà àwọn ọmọ yẹn ti yàn wọ́n ti yanjú wọ́n ti soríire ẹ wò jẹ́ ìyá ò tún padà wá wọ́n tún lògo gbogbo wa la gbọ́ ti sísítà mi yìí Ọpẹ́yẹmí Ayéọlá yẹ́ ni àwọn fẹ́ tó àwọn ọmọ ọ̀gbà táwọn bẹ̀rẹ̀ sí ní sábíàmọ́ àwọn fẹ́ tó ọmọ àwọn ní láti fi eré ìtàgé lẹ̀ torí àwọn mọ̀ pé eré ìtàgé máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àyè láti tọ́jú àwọn ọmọ àwọn ṣùgbọ́n wa fáǹsì torí pé àríwọ ọmọ òun àti lérò wípé bóyá wọn ò ló mọ́ ni bóyá kò rógòlò mọ́ ni bóyá kò ṣe kinní kan ni ẹlòmíì á sì mọ lọ Sunday comment section àwọn ẹni tí mò ń wí yìí á sì lọ mọ sórí burúkú ọ̀rọ̀ á lọ máa sọ òfò ọ̀rọ̀ lẹ́nu kò sì sẹ́ni tó lògo rí nínú ìdílé tó ti jáde. Irú ohun ẹ̀dẹ́ ló mọ̀ kọ́kọ́ máa sọ pé ológun àná yóò mọ̀ pé èèyàn lólógun àná wèrè tí wọn ò lògo rí nínú ìdílé rẹ̀ tóun kò tí ì mọ̀ bóyá òun ò rògòlò. Ṣẹ̀wárí nígbà tó bá wá jẹ́ wípé bóyá lómi sì ní bóyá lóòótọ́ ni wọn ò ló mọ́ ń tòótọ́ àbí kò rówó àbí kò sí kankan tó jẹ́ pé ó ti wà dìpẹ́sì tẹ́lẹ̀ ẹ̀ tí wàá mọ háàdì mọ́ sòro rẹ̀ òun lẹ́sìn máa gbé pẹ́ lómi kan kù pè. Àmà òyìn náà lè wọ́n gẹ́gẹ́ máa lẹ́kẹ́ kìnìkan gbogbo wa ní ìgbà tí Murphy Àfọlábí tán kú tó dùn gbogbo wa àìmọye àwọn fáǹsì nígbà tí Murphy wà láyé tí wọ́n mọ̀ bú pọ́n sọ ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n mọ̀ búlì Murphy gbà náà kí ló dé kí la fẹ́ gbà nínú pé ká mọ̀ búlì ká mọ̀ tróòlù àwọn olókìkí ìwọ náà sì bẹ́ẹ̀ náà kọ́mọ rẹ rògòlò kí ìwọ náà rògòlò. Mo wá rí fídíò Destiny Boy kan tó pòsì ẹnìkan wá ó kọ́mẹ̀ǹtì síbẹ̀ pé kó ṣàánú òun náà pé òun náà ń kọrin ẹnìkan wá lọ sọ lábẹ́ kọ́mẹ̀ǹtì ẹ̀sọ́ ibi tí yẹn ti kọ́mẹ̀ǹtì pé kó jọ kó ṣàánú òun náà ń kọrin pé ta ló fẹ́ kó ṣàánú ẹ̀ ó tẹ̀ka ológun àná ẹnìkan náà tún wá sọ pé ẹni tó yẹ pé òun gan ní ẹni gan pé
Destiny Boy gan náà ó nílò kan ẹ̀pù ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin tẹ́ mọ́ ń kọ́mẹ̀ntì bó lẹ́sẹ̀ mọ́ ń sùn lálẹ́. Torí mi ò mọ nǹkan tó mọ́ ń wà nínú yín bó lẹ́sẹ̀ mọ́ ń sùn lálẹ́. Ẹ̀yin náà lẹ mọ́ ń ti àwọn celebrity yìí lẹ mọ́ ń tì wọ́n ṣeré. Lẹ mọ́ ń jẹ́ kó sáré àsápajúdé nípasẹ̀ ohun tẹ́ ẹ mọ́ ń sọ. Ẹlòmíì kọ́mẹ̀ntì tó ti kọ́mẹ̀ntì míì wà tó jẹ́ pé ó ti pa ẹlòmíì sàyé tí ò ní wá máa sọ pé ìgbà tí ń ṣèkàrí ìgbà tí ń bá tọmọlàkejì jẹ́ rí bóòlù ayé ò ṣe wá rí bẹ́ẹ̀ ó mẹ́ni tó ti fi ọ̀rọ̀ ẹnu àti kọ́mẹ̀ntì tó ń kọ́mẹ̀ntì tó ti fi ba ayé ẹ̀jẹ̀ tó ti fi sọ sínú depression tó ti fi rán lọ síbi tí ò fẹ́ lọ. Àwa yìí kan náà láti máa bọ́ síta pé wọ́n ń sáré kọjá kádàrá wọn tó sì jẹ́ wípé ẹ̀yin gangan lẹ̀ ń bú sí àwọn celebrity wa yìí. Bí gbogbo wa ṣe wà yìí arára gba nǹkan sí jura wa lọ. Ẹlòmíì bọ́bu látòní dọ̀là kò tí nǹkan lára ẹ̀ kò ríro. Ẹlòmíì sì ní nǹkan kíkí ní báyìí yóò ti mọ ọ̀rọ̀ ní ògbé sọ́kàn yóò mọ ọ̀rọ̀ ní títí tọ́kọ́kọ́ tó lè kúrò lára rẹ̀ yóò pẹ́. Ẹlòmíì bẹ́ẹ̀ bá gbóúnjẹ fún bẹ́ẹ̀ bu látòní dọ̀là yóò mọ jẹun ẹ̀ lọ ni. Ẹlòmíì dẹ̀ ní bẹ́ẹ̀ bá ti bu kò jó ń jẹun mọ́. Bá a ṣe lè gba nǹkan mọ́ra ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí wá la fẹ́ gé nígbà tá a bá bú sí àwọn sẹ̀lẹ́bù yìí tá a bá ti àwọn sẹ̀lẹ́bù yìí tá a tì wọ́n pa. Ẹ jẹ́ ká máa wà friendly sí wọn. Ẹ jẹ́ ká máa wà friendly sí wọn. Mo rí fídíò sísítà mi kan Bọ́sí ẹni yẹn kí wọn wọ́n dẹ̀ ti kí i. The next week a ti rí nínú fíìmù ti pẹ́ o. Kí n tiẹ̀. Àǹtí tó jẹ́ pé wọ́n ní business oríṣiríṣi táǹtí yẹn ń ṣe tí wọ́n mọ iye owó tó kó sórí ẹ̀ tí agbègbè wa dẹ̀ mọ̀ pé bó bá ń ṣe business Nàìjíríà bó bá bójútó àwọn sales rep ẹ̀ wọ́n báyé rẹ̀ jẹ́ wọ́n rán padà sílé. Ó sì ń bójútó gan wọ́n rán yàn wọ́n ń jẹyàn. Àbẹ̀lẹ̀ntà sẹ́ni tó wà sí ń bẹ̀. Èyàn á sì gbé wò síra wọn pé wá ń bí ìtó bá fún yàn lówó jù ẹ̀jẹ̀ rọra pẹ́ bíbí díẹ̀. Bí n bá ti wá stand dáadáa ìwà padà sí ibi bí eléyìí ò lọ bí kankan. Torí tí bísínẹ́sì bá wọgbó owó lọ́nu ṣùgbọ́n àǹtí mọ̀ pé iṣẹ́ tíátà ò lọ bí kankan bí bá padà wá mo dé náà nù. Kò dẹ̀ kí yá wa fáǹsì pé ẹnì kò láyé. Kò sí champion forever. Ṣùgbọ́n táwọn ẹ̀ bá ti wá sọ pé ọ̀dà ò jẹ́ ṣe kan báyìí ò jẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ó ti ní fámìlì ó fẹ́ bójútó fámìlì ẹ̀. Bẹ́ẹ̀ sì ní báwọn èèyàn yìí bọ́ọ̀bà tọmọ ẹ̀yìn náà lẹ́sìn máa bọ́ síta pé alágbájá ò tọmọ ẹwà àwọn ẹ̀bọ́ ṣe ní rádaràda ẹwà àwọn ẹ̀bọ́ ṣe gbá ẹwà àwọn ẹ̀bọ́ ṣe ṣàgbo yẹ̀yẹ̀ pírítì tówó máa ń já sí yín lẹ́nu láti sọ pé yẹ̀yẹ̀ pírítì lẹ́nìkan. Káàtì ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹni tó yẹ̀yẹ̀ pírítì ìwọ ò ṣe sòsí pírítì. Ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe Destiny Boy ti lọ́ọ̀sì ó ti kó wọn àtẹ́lẹ̀dá ẹ̀ kí Ọlọ́run ọba kó foríjì kó pa àti sí ẹ̀ mọ́ ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ sọ pé kúnlé babaláwo ẹ̀ tẹ̀rù pọ́mọ kékeré nì àti ìwọ tó mọ́ ń ya fídíò lórí búkà tó yẹ pé bí èèyàn bá ti kú báyìí ẹ ti sáré mú fídíò ẹ ti yà ẹ tún lè post ẹ̀ online. Ìkọ́kọ́ tẹ̀ máa wá ń dùn mí ẹdún náà àwọn fámìlì àwọn ẹni ibo lẹ mọ́ ń wà nígbà wọ́n bá ń ya kìíní tí wọ́n ṣẹ́rí àwọn tó máa ń ya àwọn tó bá ti kú tó máa wá post lifeless body wọn sàn láyẹn tó máa ń post vulnerable state tí wọ́n tó ti mọ̀ pé wọn ò ní kankan láti ṣe òun yẹn tó máa ń post ẹ̀hún tí wọn ò bá tí ì ṣèkan léṣe nù ara wọn ò ní balẹ̀ tí wọn ò bá tí ì sùn kan nínú wọn ara wọn kò ní balẹ̀. Báyìí bá wá dáyé social media sí yẹn ló sọ pé ká máa fojú egbò tẹ̀lẹ̀. Sẹ́yìn ló ní a máa fojú egbò tẹ̀lẹ̀. Ń tẹ́mi wáyọ̀ nànà nù. Gbogbo ẹni tẹ̀sán pé kúlé babaláwo. Ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀sìn ni. Bó bá jẹ́lé pásítọ̀ ló kú sẹ́ ló kú dá. Bó bá jẹ́lé àfá ló kú sẹ́ ló kú dá.
gbọ̀ngbò òkú ilé babaláwo ń sẹ́ sọ ilé babaláwo ilé babaláwo ilé babaláwo ṣé ìṣẹ̀sìn ò kì í ṣe ẹ̀sìn ni sóhun kọ́ làwọn baba ńlá wa ṣe ni ká tó délé ayé sóhun kọ́ ni wọ́n ṣe ni. Destiny Boy ọlọ́run foríjì ọ́ ọlọ́run ó tu àwọn òbí rẹ àtàwọn ẹbí rẹ nínú ọmọ tó filẹ̀ yóò dìgbù yóò dìgbà kò ní sọ́kù ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ náà ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ òun ló ń kọ́yàn kí gbogbo wa sì ṣe kiri ká mọ ohun tá à ń ṣe ọlọ́run á jẹ́ kọ́dún jìnnà síra wọn ọlọ́run ò ní jẹ́ ká rógun àtẹ̀yìnkú mọ́ kò jù bẹ́ẹ̀ lọ ìwọ tọ́rọ̀ mi bá wí wò dáadáa ẹ̀yin tẹ́ mọ́ ń túrò làwọn sẹ̀líbírìtì ẹ̀yin lẹ máa rí sẹ̀líbírìtì tí ó tóbi jù ẹ̀yin lẹ máa rí tó ti gbẹ jù ẹ̀yin lẹ máa rí tó ṣègbéyàwó tí ó tètè rọ́mọ bí ẹ̀yin lẹ máa rí tó ń bímọ lọ́dọọdún ẹ̀yin lẹ máa rí tó fáìn tẹ́lẹ̀ tí ò fáìn mọ́ ẹ̀yin lẹ máa rí tó bóra ẹ̀yin lẹ máa rí tó ti dúdú jù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin gan ìtò fi ń sún àwọn sẹ̀lẹ́bù tó bá fi bójú tó ọ̀rọ̀ ayé rẹ̀ ó ti nítumọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ìyí tó fi ń sọ àwọn influencer tó fi ń sọ gbogbo wọn tó fi ń bú wọn tó rí tó ní gbẹ̀rẹ̀ bí tó rí tó ṣe kìíní kan tó rí tó bóra wọn tó bá fi bójú tó wà ayé rẹ ó ti nítumọ̀ ó ti ga ju bó ṣe wà lọ nínú ayé ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ olórí ibú míì nínú wọn sì ni tó máa ń túròlù àwọn èèyàn yìí wèrè $100 lákàntì èébú tó ń bùn íńtánẹ́ẹ̀tì tó fi ń ṣẹ̀kẹ́ bùn wèrè lọ bẹ̀bẹ̀ fún pásíwọ́ọ̀dù wifi níbìkan ọ̀kọ́ hotspot fún ìwọ táyẹ̀ tó ti ṣá mánámáná tẹ́lẹ̀ ẹ̀yìn náà èmi náà máa ń wò náà pé ẹni tó bá lè mú fóònù ẹ̀ torí ó take a lot of energy láti mú fóònù láti wo fídíò láti wá máa type irú àwọn èèyàn báyìí máa ń wọ bí ìgbà tó yẹ pé wọ́n bítà ẹ tó bá ń ṣe báwọn àwọn tó bá bítà náà mọ̀ ń ṣe báwọn ẹni tó ti rọrẹ́ ẹ̀ pin pé ayé òun ò lè nítumọ̀ mọ́ àbí ògo kò lè jáde láti ìdílé òun àwọn ló mọ̀ ń wu irú wà báwọn. nídìí èyí ìwọ tí wọn náà mọ̀ pé mo fẹ́ rògo lò kò yẹ kó mọ bínú ológo ìwọ tó ń gbàdúrà pé àwọn ọmọ mi ò jẹ́ kó rògo lò kò yẹ kó mọ bínú ológo ṣẹwárí tó máa ń fọ́nì sí mi jù ni pé àwọn tó máa ń túròlù àgbàlagbà wà ní wọn ẹ wò mí báyìí grandma ni o grandpa ni o kì í sọmọdé nìkan ló máa ń túròlù táyẹ̀ tó bá tẹ̀jẹ́ pé ó ní nǹkan kan tó wà lọ́kọ̀ rẹ̀ tó jẹ́ pé bóyá ó ń bá ẹ̀ nínú jà bí nǹkan kẹsẹ̀ bó sọ fọ́lọ̀ ni ó wà mọ́ fi kanra wọn ó mọ̀ fi máa wùyàn náà láì bọ́ọ̀bà múná yín dé ṣé ẹni tó lọ́ọ́ fi kanra mọ́ ló ní kọ́ mọ́ múná yín dé ni àbí gbogbo àjọ wà ń bẹ̀ kan ni nídìí eléyìí àríjù báyìí lọ ire o. Please subscribe to my YouTube channel and press the notification button.